Lórí kílẹ̀ Yorùbá ní dára alẹ́ kí gbogbo àwọn bàbá wa wọ́n jẹ́ àwọn bàbá tó ń wá lórí wa lẹ̀ Yorùbá àwọn bàbá wa Adébánjọ Akíntóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkí Ààrẹ Ọ̀nà Kakanfò wa. Gbogbo àwọn tó jẹ́ bí kọ́ndẹ́tọ̀ tó jẹ́ akẹ́kẹ́ gbẹ̀yìn wọ́n tẹ̀lé mi lẹ́yìn wọ́n jẹ́ kẹ́ mọ̀ pé yẹ àwọn ń bẹ dáadáa lórí ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run jẹ́ kójú ti Yorùbá. Àṣẹ wà. Ẹni pé gbogbo àwọn Fúlàní ń pa wáyé wọ́n kidnap àwọn bàbá wa tó ń gba ransom kidnap àǹtí wa tó ń gba ransom yìí tó ń rìn fún wa tó ń fídí wa èdè tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe tipẹ́ ṣùgbọ́n tí ẹ̀kú bá ti ṣe bí rẹ̀ ó fẹ́ yọ nìyẹn. Ẹ̀kọ́ wọn Yorùbá òun ló dẹ̀ yẹ jẹ́ kí nǹkan báyìí máa wáyé gbogbo bá jọ parapọ̀ tájọ wà lójú kan Fúlàní kan ò lè wá àwọn tó jẹ́ àwọn ọba tiwa tó jẹ́ gbọ́n wa tó ń gbé pẹ̀lú wọn lọ́rùn nínú wọn lágbára ló nǹkan báyìí láti wọ inú ìlú wọn kọ́mọ àwọn Yorùbá lágbára ẹ̀ láti bọ́ sí ìlú wọn kọ́mọ tí wọ́n gbé kọ́mọ kidnap wọn àwọn lágbára ló nǹkan báyìí torí pé wọn kà wá fún nǹkan kan àwọn lágbára wọ́n fi wọn lẹ̀ wọ́n wá sórí ẹ̀ bàbá wa wọ́n ń jí wa gbé wọ́n ń ṣe bó ṣe wù wọ́n wọ́n ń rèpọ̀ àwọn sísá wa wọ́n tó fídíò wọn wọ́n ń pa wá àyíbá wọn wí àwọn tó jẹ́ àwọn bàbá wa olóṣèlú wa àwọn ẹ̀gbọ́n wa náà la máa bá wí Yorùbá dẹ̀ ní ìwọ la rí bá wí ọ̀tọ̀ mẹ́gbàá lọ́wọ́ tó fi náà nìkankan egun ilé wa kan wọ́n ń kì báyẹn ìwọ la rí bá wí jẹ́ káwọn pípì yìí jẹ́ kí wọ́n rò pé àwọn ṣe bẹ́ẹ̀ lágbára so gẹ́gẹ́ bí ohun táwọn búrọ̀ mi kan sọ pé ìbọn tó ń gbé lọ́wọ́ yẹn ojú ti là ayé ìgbà tẹ́ǹgbẹ́ ti sására bàgbó kankan yẹn àwọn tẹ̀ ti sára bàgbó pẹ̀lú àwọn náà ti sására bàgbó pẹ̀lú yín ni àwọn Fúlàní ti ń da màálù lọ tó gbé ìbọn AK lọ́wọ́ tó fi ń da màálù tó lè fẹ́ fi sására bàgbó ebi ń parọ́ búra mi tó ti Yorùbá ní nǹkan lọ́wọ́ Ọlọ́run bẹ ìyẹn wà Ọlọ́run fún wa lóògùn kan yìnbọn sí wa ó mọ̀ ràn wá àbí bọ̀ àwa náà gbọ́dọ̀ lábá yìnbọn sí ọtí ọ̀ràn àwọn tí ń bọ̀ ẹja yìí ṣẹlẹ̀ kan wọ́n bọ̀ tó ń kó bọ̀ lọ́wọ́ tó bá yìnbọn sí ọtí ọ̀ràn gbọ́dọ̀ defend ara ẹ̀ káwọn náà kí wọ́n ní kankan tó lè fi tápù tó ti yé àwọn ẹ̀gbọ́n wa àwọn bàbá wa tó ń jó lóṣèlú yẹn àwọn ni wọn ọ̀rọ̀ wọn ẹnu ò tọrọ níwájú àwọn tó ń ẹnu ò tọrọ níwájú àwọn tó ń bá ṣe tó fi jẹ́ káyé gba àwọn Fúlàní yẹn lórí ilẹ̀ wa kí Fúlàní máa sọ pé òun ni Sẹ́ríkì àwọn bàbá wa tó ń jọba gẹ́ àfi wọn ọ̀dà tó tiẹ̀ wọ́n wá ń jí wa gbé tí wọ́n bá jí wa gbé tán tí wọ́n bá dọ́dọ̀ àwọn ìjọba wa òun ní kankan tó fẹ́ ṣe fún wọn òun ló jẹ́ kó máa ní confidence láti mọ òwúrúwà yìí lọ láti pé kó máa jí wa gbé ẹ̀rí gbogbo nǹkan tá à ń ṣe yìí náà kì í ṣe gbogbo Yorùbá náà la corporate kì í ṣe gbogbo àná bá a ṣe ń ṣe yẹn àwọn kẹ́yìn tó ń bú wa wọ́n tó ń sọ yẹn máa ń sọ torí pé ẹni ìparun ni wọ́n àwọn parun kẹ́yìn ni. Gbogbo ọmọ Yorùbá tí ń sọ̀tà Yorùbá tó ń fún àwọn tó ń dà wá láàmú Fúlàní àtàwọn tí ń ṣe jàmbá fún àwọn fámìlì wa lórí ilẹ̀ wa tí ò jẹ́ ká lálàáfíà gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lábẹ́ wọn wọ́n parun kẹ́yìn. Yorùbá tí ń sọ̀rọ̀ yẹn rọ́lá pa ṣùgbọ́n táwọn ẹ̀ bá lójú inú láwọn ọmọ Yorùbá tí ń bẹ pẹ̀lú àwọn tí ń ṣe jàmbá fún wa yìí tó ń tún pẹ̀lú wọn tó ń tún jọ ń bú wa yìí tó bá lójú inú wọ́n mọ̀ pé táwọn ti bàjẹ́. Tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá ń sọ lọ́wọ́lọ́wọ́ sí Ọlọ́run gbà àwọn tó ń gbà gbogbo ọmọ Yorùbá tó ń jókòó àìdá jókòó lórí afẹ́fẹ́ ni jókòó lórí kọ̀rọ̀ ni àbí ó jáde sójú ayé ó ti àwọn kan lẹ́yìn ní kíbi tó bá wà tí ọba ń gbàbọ̀dé tó ń sọpọ́ọ̀tì àwọn ọ̀tá Yorùbá tó ń sọpọ́ọ̀tì gbogbo àwọn Fúlàní gbogbo àwọn èèyàn dáadáa tí wọ́n ń tu Yorùbá jẹ tí wọ́n ń da Yorùbá láàmú gbogbo ọmọ Yorùbá tí bá ń bẹ́lẹ̀ wọn yóò parẹ́ tẹ̀. Àbí jẹ́ pé nǹkan tá à ń ṣe ìgbé Sunday Adéyẹmọ mo ń gbọ́ ya torí pé kí n lè rówó kan bẹ́ẹ̀ ni o àbí pé torí kí n lè rówó kọ̀ kan bẹ́ẹ̀ ni o àbí kí n àbí mo fẹ́ jẹ president kan ni o àbí mo fẹ́ jẹ Yorùbá kan àbí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ètò tí mo sẹ́yìn ní mú wọn torí oríṣiríṣi àwọn èèyàn ẹ̀rí àyẹn wọ́n ti gbé 40 million fún mi ò gbóló ẹ̀rí kankan owó táwọn aráàlú Ìgbò yẹn dá 6.5 million mọ́tẹ́ àná ti gbogbo ayé gbọ́ lẹ́yìn ìyẹn gbó kankan lọ́wọ́ ẹ̀rí kankan èmi kankan fúnra mi ọmọ yẹn báyìí bẹ́ẹ̀ kálukú ní ó wí àti ó ti létọ̀ ní
ṣùgbọ́n ohun tèmi ń jà fún ni pé ọjọ́ ọ̀la fẹ́ ṣe lè dà ká jókòó lórí ká mọ̀ lè sùn nígbà kan tí àwa gbọ́njú ká bá ń bọ̀ látòkù a lè bọ́ bọ̀ láago kan òru tí ò sẹ́ni kankan tí a tún di yẹn sínú ewé kókó táwọn bọ̀ nílé ò sẹ́ni kankan tí ó gbogbo là ń lọ àdìgbò kíyèsí. Islamic is one of the work closer to your doorstep right now, and I'm in those states on Nọ́mbà tí ń bọ̀ báyìí tábà halẹ̀ mọ́ wọn sá fún wa. So mi ò wá rí gbogbo àwọn bàbá wa kan náà kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi gbogbo àwọn bàbá wa ogun pé a lè mọ fún wọn mọ́ ẹ̀rí báwọn bàbá náà ti ń dìde sí i àwọn náà ojú wọn ti rí wọn ti ń sọ̀rọ̀ sókè gbogbo wọn náà máa sọ̀rọ̀ gbogbo àwọn bàbá wa náà gbogbo wọn ti wà lẹ́yìn wa báyìí ló jẹ́ kẹ́ rí wa ẹni pé nígbà tí àwọn kan sọ pé wọn fẹ́ àwọn Yorùbá lórí burúkú kan wọn ni wọn fẹ́ mú Ìgbòho ṣùgbọ́n àwọn ìjọba mọ̀ pé àwọn fẹ́ mú Ìgbòho Ọlọ́run ọba wọn ṣe torí pé tí èèyàn bá mú abítọ́ Ọlọ́run bá mú èèyàn àwọn tó fẹ́ mú mi mọ̀ náà kàn wọ́n pé àwọn fẹ́ gbìyànjú àti àwọn ọmọ Yorùbá kan náà tó sì wà nù abẹ́lẹ̀ tán jọ ṣiṣẹ́ yẹn àwọn náà mọ̀ náà kàn ara wọn pé àwọn fẹ́ síbẹ̀ Ọlọ́run ní kárí fídíò yẹn sí so Ọlọ́run ọba àti àwọn tó plan tó fẹ́ jọ mú mi wọ́n parẹ́ lójijì. So mo fẹ́ di gbogbo àwọn ọmọ Yorùbá àwọn ẹ̀rí bá àwọn pípé yìí wọ́n rí àwọn fámìlì wọn tó ń gbébọn lọ́wọ́ wọ́n gbébọn oríṣiríṣi táwọn ò ní lọ́wọ́ wọ́n gbé lọ́wọ́ wọ́n tún kidnap àwọn èèyàn wa wọ́n sì ẹ́ pètè wọ́n lè lọ bá wọn gbó wọ́n tún fún wọn lówó wọ́n ní ká má pè wọ́n ní kírímínà mọ́ torí wọ́n ní gbé àwa ń dèdè rìn wọn ò ka àwa kún kankan tó ti yé wọn ò ka àwa kún anything so Ọlọ́run bá tọ́ wá ní wá tọ́ kà wá yẹ Ọlọ́run kà wá yẹ àwọn ọmọ ni ìlú tá a rẹ̀ ń pè Nàìjíríà yìí Yorùbá ló dì í tí Yorùbá bá sọ pé àwọn ń lọ léde Nàìjíríà wà dàrú. Ó kàn ti dàrú. Ó ti dàrú. Ọlọ́run fẹ́ ni pé ẹ jẹ́ kí wà Yorùbá ẹ jẹ́ ká ṣe ara wa lọ́kàn torí pé lẹ̀ ti sú ẹ jẹ́ kí gbogbo Yorùbá ẹ jẹ́ ká ṣe ara wa lọ́kàn ká bàa lè gbára wálẹ̀ tó ti yé ṣe ẹni pé nígbà tí ariwo tá ń pa lórí pé wọ́n bá wa wọn tí wọ́n tó ń ṣe ó pọ̀ lọ́dún ẹ̀mí wọn lọ àwọn náà fíà ẹ̀ ṣùgbọ́n tẹnu wa nígbà tí ẹnu wa kò nìyẹn torí pé ohun tó ṣẹlẹ̀ lórí Yorùbá yìí tí ẹnu wa kò báyìí kò ṣẹlẹ̀ rí so àwa ń bẹ lọ́hùn pé kó máa lọ bẹ́ẹ̀ kí gbogbo wa káfílẹ̀ débi tá à ń lọ Ọlọ́run ní pa gbogbo Yorùbá wọn àṣẹ wà ní pa wá rẹ́ àṣẹ ní pa wá rẹ́ àṣẹlẹ̀kẹ́ni tó bá ní kí Yorùbá ó parẹ́ àwọn máa parẹ́ ohun tá à ń ṣe yìí ẹ mọ̀jà ṣe ń ṣe pé báyìí mo fẹ́ gbowó mo fẹ́ gbà kankan mo fẹ́ gbà kó kan mo fẹ́ jọ̀dá kan ẹ jẹ́ ká ṣe ń ṣe pé orúkọ mi wà nù òwe ìtàn pé èmi náà ń bẹ náà àwọn tó ń gba òmìnira fún ọjọ́ ọ̀la bí ẹ ti já sí nìyẹn ẹ jẹ́ ká fìmọ̀ sọ̀rọ̀ ọmọ ìdí ká dalẹ̀ ara wa ẹ jẹ́ ká ṣẹra ọkọ̀ báyìí Ọlọ́run ní jọ́ bàjẹ́ Ọlọ́run ní dàwárú Ọlọ́run ní ba ìlú wa jẹ́ ní ba àṣà wa jẹ́ yọ gbà á lọ́wọ́ àwọn ajúni lọ Ọlọ́run bá ti ń gbẹ̀dá là ó sì ń gbà wá àwa là fúra Ọlọ́run bá tó ní wá yọ gbà á lọ́wọ́ àwọn Fúlàní ti ṣe yọ gbà ẹ̀rẹ́ Yorùbá lọ gbogbo àwọn ajúni lọ tó ń ju Yorùbá lọ torí pé wọ́n jù wá lọ àwa là mọ̀ Ọlọ́run ní kó wa yọ Ọlọ́run wá lè fi wálẹ̀ ó ṣe máa rí nìyẹn agbára Ọlọ́run. Ẹja pàǹtẹ̀ mú ọ̀jọ̀ padà wọ́n fún bàbá àjẹ́ Yorùbá ká fi parí ẹ̀ 1 2 go. Iṣẹ́ wà fún ẹ̀wá orílẹ̀ èdè wa kàgbéga 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 kàyé ìgbàgbọ́ wà ní pé bàṣìbẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ kájọ̀lá. Ìṣọ̀kan àti òmìnira. Ìṣọ̀kan àti òmìnira. Ilé dára àtòhun tó dára. Ọmọ Oòduà dìde. Ọmọ Oòduà dìde. Àsìkò ẹ̀tọ́ rẹ. Àsìkò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀. Ògo adúláwọ̀. Movement.
Ondo State, in Akure, the capital of Ondo State, right now. Right now, we've started the rally of Yoruba agitation right now campaign. Right now, we are now in Ondo State, in Akure. Right now, I need to share the program. Let me to share it. Let me to share it. Let me to share the program. Right now, the Oduduwa campaign has started fully. We are taking back our father's land. We are taking out our father's land. We are taking it back right now. So please come out for your awareness and campaign.